Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Pẹ̀ni fọ́lọ́run ọba àjọkẹ́ ayé, ọba àsàkẹ́ ọ̀run, ọba tí ó kẹwàá papọ̀ láyé, ọmọ Ọlọ́run sìn. A ní wò mọ̀ bí wọ́n ṣe ń sin Ọlọ́run, Ọlọ́run ó kẹ́ ọ. Àmọ́ Ọlọ́run ó yan àwọn àyànfẹ́ tiẹ̀ tó bá di ọjọ́ àlìkìyámà. Ọlọ́run bọ́lá kọ́lá oníṣẹ́ Ọlọ́run ọba. Ọlọ́run bá wa kẹ́ gbogbo àwọn sọ̀hábà. Ọlọ́run bá wa ṣèkẹ́ṣègẹ̀ fún gbogbo àwọn àfáà wa. Ọlọ́run bá fi àlàáfíà tó nara já, àlàáfíà tó péye, ìkẹ́ àtọlà tó pé, a ní àlàáfíà lọ́pọ̀lọpọ̀. Ọlọ́run bá fi kárí gbogbo iṣan àtomi ara mudirul markas arógun mọ́tìdí. Ọlọ́run bá ń sọ bàbá. Mo tọrọ àdúrà Fẹ́mi Adébáyọ̀ ọ̀kan lọ́mọ. Mo tọrọ àdúrà fún akéwùgbà gòdò ọmọ akéwùgbẹ̀rú Ọ̀yọ́ Aláàfin òjò pàṣẹkẹrẹ ọmọ Àtìbà. A ní mo tọrọ àdúrà fádìó mùrítádọ̀ bàbá ń Bàrígà. Ọlọ́run ní jẹ́ rí àpadà sí aburú. Bẹ́ẹ̀ ni mo tọrọ àdúrà fún àáfàá Sàkámà, ẹni tó ń dúró nídìí òdodo. Masha Allah aula wala quwata illa billahi al-aliyyil azim. Kò sọ́gbọ́n, kò ságbára, kò sí bàbá tí ń náwó, kò sí bàbá tí ò ná, kò sọ́gbọ́n kankan lẹ́yìn Ọlọ́run. Kúlù mọ́ni àléyà fani. Wọ́n ní gbogbo tọ́lọ́run dá ní ó tán. Orí kílẹ̀ yín wá fẹ́ tán lé lórí, ẹ̀bìrà yín léèrè. Naam, ẹ dákun ẹ jẹ́ ń pe bàbá mufti ìlú Ìlọrin, mufti DR, mufti ọba ìlú Ìlọrin wa, olóyè ọba Ìlọrin. Ẹ dákun ẹ bá ń ṣe ṣéwù fún mufti ìlú Ìlọrin. Ṣéwù ṣéwù ṣéwù, Ọlọ́run jẹ́ mi mufti ogun. Bàbá mufti ẹ fura o, ẹ fura o. Wọ́n ní kòkòrò tí ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà. Ẹ bá fura, ẹ fura sáwọn wèrè tí wọ́n fẹ́ kó yín kábùkù. Ẹ fura, kò sọ́ba tí ò dáa, kò sọ́ba tí ò dáa, ìjòyè burúkú ló pọ̀ jù. Àwọn èèyàn wa máa wo ọba lókè, wọ́n rí gbogbo wà tó bá ń wù yìí. Àwọn ìjòyè ní ẹbí léèrè. Bàbá mufti ẹ sá fún àwọn kẹ́ni mọ́ni, ẹ sá fún àwọn afojúfẹ́ni mọ́fọkànfẹ́ni, ẹ sá fún wọn o. Lórí ọ̀rọ̀ Sáàkì ń sọ̀rọ̀ ajáná sí ìsọnù tó ti jáná sí fún àáfàá tí ń ṣe wá sí ìsọnù. Bàbá mufti ẹ fura o, ẹwà àwọn èèyàn tẹ́ kó mọ́ra, ẹ̀sà ẹ̀wà, ẹyọ kòkòrò kú ònú ẹ̀wà, òróòró bó ṣe kéré mọ́ ohun tó bá ìfọ́mọ́ ẹran ìmọ̀ ń bẹ̀ràn jẹ́ ni o. Ẹ wo pilẹ̀ mufti ìlú Ìlọrin, ẹ wo ìpìlẹ̀ àwọn tó bá sọ̀ráǹdì yín ká. Tọrọsàn tí ò bá dá omi inú rẹ̀ ò lè sunwọ̀n. Ọ̀pẹ òyìnbó tí ò bá dá omi inú rẹ̀ ò ní dá o. Ẹ wo ìpìlẹ̀ àwọn Sáàkì, ẹ wo àwọn tó pilẹ̀ àwọn àkúùsì Sọlá. Bàbá mufti ẹ sọ ni bá rìn o, àbùkù ní rọ̀dẹ̀dẹ̀ yìí o. Ẹ̀tẹ́ ìsì wẹ́ni tí ò ní nǹkan kan káàkiri, alábùkù òwíwẹ́ni tí ò ní nǹkan. Epo pupa aṣọ àlà ní máa wá káàkiri o. Ẹ pe àwọn Sáàkì, ẹ tún pe àwọn agbẹnusọ yín. Ọ̀nà méjì ni mo fẹ́ ṣe advice mi yìí sí. Ìmọ̀ràn ẹni tó bá jù yàn lọ là á máa pè ní mọ̀ràn fún, àmọ́ ẹni tí ò tó ni là á pè ní kìlọ̀. Ìmọ̀ràn ni fún bàbá mufti, ìmọ̀ràn ní fẹ́yìn àdàbíyà, ẹ̀yin àdàbíyà, kàlífàtul àdàbíyà, aláàjì àgbà Kakaki Ìlọrin ni. Kakaki Ìlọrin ni, Kakaki ànábì, Kakaki ojúde ọba Ìlọrin. Ànímọ̀ràn ni mo mú wá. Ẹ wo ìpìlẹ̀ Àdìó mùrítádọ̀ mo Bọ́lájí bàbá ń Bàrígà, Abdulkarim Ajadi bàbá ń Bàrígà tàná ló ṣe ìpìlẹ̀ àwọn bàbá ń Bàrígà tòní. Ẹ̀là lọ̀rọ̀ tá a bá ti láyò kọ lura wọn ni. Àfáà Sàkámà àwọn ògo Ìlọrin nu, pure ògo Ìlọrin. Ẹ lọ ìdílé wọn, ẹ lọ wo pilẹ̀, ẹ béèrè pilẹ̀. Àmọ́ kí ni pilẹ̀ gbogbo àwọn wèrè yìí, àwọn Sáàkì
ta ló bí wọn, ọsàn wọn tí ò dáa lẹ́yìn, omi inú rẹ̀ tí ò dáa lónìí làwọn sáàkì. Ibo ni wọ́n sí ojú orí bàbá tó bí wọn lọ́mọ sí tí wọ́n fi dúró pé àwọn fẹ́ dà lọ́rin rú, tí wọ́n fi dúró pé tó máa jẹ́ benefit àwọn ni pé káwọn ó bàálù lọ́rin wa jẹ́. Bàbá Mufti, àbùkù ní rọ̀dẹ̀dẹ̀ yìí o, àrọ́wà sí ìsọnù tàná, àáfàá sọnù tàná ló rọ́wà sí fún o. Ewé olóbò tujẹ àtàrí 16. Bàbá Mufti àfẹ́ wọnú ọ̀rọ̀, ẹ pé àwọn tí wọ́n bá fẹ́ mọ́ spíkì fún yín. Ọmọ ẹrú ni sáàkì àtẹnujẹ ní ń wá, àwọn alátẹnujẹ alátìdíyà tí sáàkì bá fa àbùkù wọlé fún yín Bàbá Mufti, tàná ò ní rí bí tòní o. Ẹ fi Ọ̀kín lẹ̀, Ọlọ́run ló dẹ́kin lọ́lá, Ọlọ́run ló sọ̀kín lọ́ba ẹyẹ. Ẹ fi Sheikh Mumini Ọ̀kín kalẹ̀, ọ̀rọ̀ ń bẹ nínú Ọ̀kín, ọ̀rọ̀ tí ń mú aláboyún, ẹ̀rí tí aláboyún bá ń rọ bí báyìí tí bá ń yí sọ́tún tí ń yí sósì. Àmọ́ kí lọ wí ni Yorùbá máa ń béèrè, àìpé kí lọ wí. Sáàkì ń béèrè pé kí l'Ọ̀kín fẹ́ wí. Níta ṣe fọ́mọ Adébáre ńgbà náà lọ́hùn nìyẹn. Bàbá Mufti, ìjọ tí wọ́n gbógun tì yín, tí àwọn olórí burúkú yìí dìde sí àwọn Saheed Shaitan Shekiyu Shitu, mo ti sọ láìmọye ìgbà, Emir Adébáre ọ̀kan lọmọ ló dúró tì lọ́rùn. Ìyàwó yín, ìyàwó Mufti ìlú Ìlọrin wa, ìyàwó olóyè ọba Ìlọrin wa, Emir Adébáre connect wọn papọ̀ láti bá Shekiyu Shitu sọ̀rọ̀. Wọ́n rò pọ̀ mọ orí ẹni ni wọn mọ̀ pọ̀ mọ lẹ́lẹ̀ ní Saheed. Àmọ́ ńgbà tó búrẹ́kẹ́ tán, ọ̀kan ló mọ ọmọ wà tẹ̀yìn wá, ó dúró tì yín wámúwámú ni o. Àmọ́ ńgbà táwọn àlìfùlání, àwọn olórí ibú àdàbíyà, nígbà táwọn àkúsì sọlá, Polaris Bank, gbogbo ohun tó ń ṣe kínní ìfún tó bá ti rí pé owó mọ́sálásí ò wọlé mọ́ náà ni. Ẹ̀yin àdàbíyà, ẹ dákun ṣé bá làájí àgbà bí Sheikh Kamaldeen Alahadabi, ṣé báwọn náà ṣe kọ́ mọ́sálásí nìyí? Ṣé báwọn náà ṣe kọ́ wọn ní? Ṣé bí wọ́n ṣe kọ́ mọ́sálásí òkè kéré, ṣé bẹ́ẹ̀ ni sáàkì ṣe ń kọ́ mọ́sálásí orí burúkú tó lòun kọ́ yìí? Tó jẹ́ pé tí ò bá ti bàyàn jẹ́ kò ní sọ àkáǹtì mọ́sálásí, tí ò bá ti dárúkè rúdò lẹ̀, ibi tí ń lọ yìí ẹ pé padà. Èsì tí ò bá gbọ́rọ̀ mọ́ bókú wọnú sàárè ni o. Àlésì tí ò gbọ́rọ̀ ní mọ́ kú sínú ọtí. Bàbá Mufti, tẹ́ ẹ̀ bá pé padà, tẹ́ ẹ̀ jẹ́ ká gbẹnusọ yín ó jáde páwọn òràn sáàkì ń sẹ́ tó bá ìtún sọ ọ̀rọ̀ ẹyọ kan, ọ̀rọ̀ kín ṣoṣoṣoṣoṣo báyìí, tó bá ìtún sọ ọ̀rọ̀ ẹyọ kan ṣoṣo nípa Sheikh Mumini Ọ̀kín, ìtẹ́lẹ̀ di ẹnìkan èrí ní tì, àwọn tó mọ̀ yín tán ló fẹ́ kọlù. Ẹni tó mọ Bàbá Mufti tán, ẹni tọ̀sẹ̀ ló lọ̀yọ́, ẹni tó rídìí Mufti tán, ẹni tó mọ ẹ̀bú àti òró Mufti Diyar ìlú Ìlọrin, òní Mumini, Sheikh Mumini Ọ̀kín. Àlẹ́gbẹ́ tí Mufti ìlú Ìlọrin wá fi ń sùn, ẹbí Ọ̀kín léèrè, Ọ̀kín ní kẹ́ẹ̀bí. Ẹ bá fẹ́ mọ ọ̀rọ̀ Mufti ìlú Ìlọrin, ọmọ Adébáre ní kẹ́ẹ̀bí. Àwọn èyí làwọn wá ń béèrè pé kí ni wọ́n sọ, kí lẹ fẹ́ sọ, kí lẹ sọ ni Yorùbá máa ń béèrè, àìbéèrè pé kí lọ lọ́sọ̀ o. Ẹ pé sáàkì níbi tí bá ti máa gbọ́. Ìgbà tó wà lọ́dọ̀ Mufti Diyar, ọ̀ǹtú ni máa bá Mufti hàn. Tí bá ń sọ pé àwọn alájọṣe wa, àwọn tí ń fẹ́ wa táwa náà ń fẹ́, ó fẹ́ fi orí Mufti gba òkúta ní abánidá, ò sì ní bá yàn débẹ̀. Gbogbo àwọn tẹ́ ẹ bá rí ń bẹ̀ ò ní mọ̀gbà tẹ́ ń dà. Bàbá Mufti, ẹ pé sáàkì tó bá sọ ọ̀rọ̀ ẹyọ kan ṣoṣo lókù táwọn dúró dè, tó bá pa òwe rándanrandan kan mọ́ Ọ̀kín, tó bá pa òwe rándanrandan mọ́ ajá náà sì ìsọnu tí ń ṣe ajá náà sì fún àáfàá sọnu olóbò tujẹ, alátàrí 16, olójú màálù 16. Bàbá Mufti wa, àwa kó ìmọ̀ra àgbáyé tọwọ́ tẹsẹ̀, àgbáyín tọwọ́ tẹsẹ̀ ẹlẹ́nu rúrùn ló lámùyá rẹ̀. Mufti ìlú tiwa nìyẹn, kò é ṣe ẹgbẹ́ Mufti ìlú bòmíì. Àní Mufti ìlú Ìlọrin kò é ṣe ẹgbẹ́ fún gbogbo Mufti. Ẹ pé Mufti ìlú kan wá, ẹ wá gbé ti Mufti wa.
àmọ́ ọmọdé tí bá ń sọ òkò tó kò tán lọ́wọ́ rẹ̀ àwọn àgbà kan ni wọ́n ń pèsè òkò náà fún ṣé ká gbà pẹ́yìn lẹ̀ ń pèsè òkò tí Sáàkì ń sọ torí tí ń sọkò ipa àsìfọwọ́lẹ́rán à ń wò ó arẹ́kẹ́ à ń wò ó bàbá Mufti ẹ pè Sáàkì ẹ̀yin àdàbíyà mò ń bọ̀ abẹ́yìn lọ́tọ̀ torí yóò yà ilẹ̀ rú pé Kakaki Ìlọrin kò lè má pe àwọn àdàbíyà bẹ́ẹ̀ ni a ní ẹdí ṣoṣẹ́tì àwọn ọmọ òfò kúrò lára yín ẹnu kàlífàtúlà àdàbíyà tòní ẹnu alájí àgbà tòní kò káwọn ẹranko yìí ẹ sọ pé kí wọ́n yọ orúkọ bàbá yín kúrò ẹni kí wọ́n yọ orúkọ tí Sheikh Kamaldeen Alhadabi tí wọ́n jìyà fún ẹ sọ orúkọ tí Sheikh Alhadabi tí wọ́n fara gbolẹ̀ fún tí wọ́n ò fẹ́ kó bàjẹ́ tí bàbá yìí ò fi jẹjẹkújẹ ẹni kí wọ́n yọ kúrò nínú orúkọ wọn níwọ̀n ìgbà tí wọ́n bá sì ń jẹ́ Sáàkì àkúsì sọlá Alhadabi tó ní jìbìtì tí gbogbo ayé mọ̀ náà sì gbé àdàbíyà lórí ó sọ òkò sílé yín tí ó sì sí ń pa ẹ̀ńkọ̀ tí ó sì ń pa tí ó tẹ̀yìn rẹ̀ bọ́ bẹ́ẹ̀ ni tó lówó bá gbá ọlọ́jú tọ́ ní òrí kò sí nǹkan kan tí ó ríṣẹ́ jomi ojú rẹ̀ lọ ẹ pé àwọn wèrè yìí tí wọ́n gbé orúkọ yín lórí bàbá Mufti mò ń bọ̀ ẹ má fi Mufti ìlú Ìlọrin ṣẹlẹ́yà àṣírí tọ́lọ̀ ń bò bàbá ta ló fẹ́ tú àwọn Sáàkì ni o ẹ̀dìpọ̀ kì í ṣe ń balẹ̀ ayé bí ṣe ń bá sàní rẹ̀ lọ Ọ̀kín ò mẹ́nu lọ́rọ̀ ẹnìkan Ọ̀kín ṣe ìṣẹ̀mí rẹ̀ lọ tí owó mọ́sálásí ò bá tì pé ẹni kí Sáàkì ó wá síbòmíì tó bá fi Mufti gba ìyàlélẹ̀ yìí hey Mufti ẹ̀ ní rí kó jẹ o mo kó jẹ oníwàásí ìsọnù mo kó jẹ ẹ̀ ní rí lè kó jẹ o bàbá Mufti wa ẹ̀yin agbẹnusọ fún bàbá Mufti ẹ bá pe Sáàkì kẹ́ bi Sáàkì léèrè pé ẹ̀ṣẹ̀ wo ni Mufti ṣẹ̀ ọ́ tí ò tán nínú rẹ̀ tó fi jẹ́ pé ó sàfẹ́ pàtẹ Mufti bí ìgbà tí lẹ́kúnlẹ́jà bá pàtẹ ọjà ẹ bi Sáàkì léèrè torí ẹni àfipamọ́ tó ń wúkọ́ ọ̀rọ̀kọ̀rọ̀ ló fẹ́ gbọ́ o ẹni àfipamọ́ sínú ilé pé jòkó síbẹ̀ yẹn títí wà ń gbẹ́kọ́ ó fẹ́ gbọ́rọ̀ burúkú ni ẹ̀bẹ̀ Sáàkì tó bá lẹ́sẹ̀ kan tí bàbá Mufuty ìlú Ìlọrin tiwa olóyè ọba ìlú Ìlọrin tiwa Mufti tiwa tó ju gbogbo Mufti ìlú bòmíì lọ tó bá lẹ́sẹ̀ tó ṣẹ̀ wọ́n àbí tó ṣe àwọn àdàbíyà ẹ pé bàbá Mufti wọ́n wá sí pé mọ́tò lẹ́ẹ̀tì ìfilẹ̀ ń bẹ̀ lọ fún wọn ní mọ́tò tẹ́lẹ̀ yìí bá bẹ̀rẹ̀ wọ́n ò gbàsọ ayì wọ́n ò faṣọ iyì Mufti dr Mufti ìlú Ìlọrin ya pẹ́rẹ́rẹ́ torí ẹni tó bá mọ iye obì ní máa fi ewé sí lórí àwọn Ọ̀kín ló mọ iye Mufti àwọn ni wọ́n jọ bẹ̀rẹ̀ pẹ̀lú Mufti àwọn ajá náà sì sọnù àwọn ni wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú bàbá oníwàásí ìsọnù oníwàásí karama hey Sáàkì bàbá tó bí àwọn Sáàkì ò lórúkọ rere nínú ìpìlẹ̀ n tí Sáàkì ó jẹ ló wá sórí íńtánẹ́ẹ̀tì tẹ́ bá wo ìṣẹ̀mí tẹ́ wo ìgbésí ayé Sáàkì ẹ rí páyé Sáàkì ti bàjẹ́ kọjá àlàfo ó ti bàjẹ́ kọjá àbọ̀ òun àtàlìfúlání oníjìbìtì àwọn àgbà lọ́wọ́ mẹ́rin gbogbo bí tí wọ́n lídìí Saheed Shittu lọ èwo ló so èso oore ń bẹ fún wọn a ní gbogbo ẹ̀wọ̀n tí Sáàkì lòun lè bá Saheed Shittu sùn látàrí pé bú ọba wa ìlú Ìlọrin ó kọrí ìjà sílẹ̀ Álímì àwọn Sáàkì olórí ibú yìí ni o ẹ̀yin àdàbíyà ọmọ òfò tẹ́ bíre o gbogbo ẹni tó bá gbọ́ ọ̀rọ̀ tí mò ń sọ yìí ẹ dákun ẹ bá mi share ẹ jẹ́ kó kan gbogbo àwọn ọmọ àdàbíyà ẹ jẹ́ kó kan gbogbo àwọn ọmọ tí wọ́n wà lẹ́yìn Mufti dr nílùú Ìlọrin ẹ jẹ́ kí kíní ó dé gbogbo ìlú Ìlọrin torí ẹni tí bá ń dárúkọ Mufti àti ń dárúkọ ọba wa ìlú Ìlọrin Sáàkì fẹ́ fi Mufti gba ìkúùkù kò sí tó bí Sáàkì inú kò sí tó bá nínú jẹ́ lórí ọ̀rọ̀ tí Sheikh Mumini Okin sọ sẹ́yìn ajánásì kan ṣoṣo tó ti wà nìyẹn tó bá ní ajánásì míì
wọ́n ń tọ Ọ̀kín lẹ́yìn ni. Ànígbà tí bàbá wa Mufuty ìlú Ìlọrin dìde, ara àwọn tó pòkìkí, ara àwọn tó jẹ́ ká mọ Mufuty ìlú Ìlọrin ni. Àwọn ọlábàtà tí mọ́dò sàn ní. Bẹ́ẹ̀ ni tó bá fẹ́ di èèyàn yẹ̀yẹ́ tígi mú sì jìnnà sórí ẹ̀sìn fún Ṣáàkì. Gbogbo ìgbà tí wọ́n ń bẹ ẹ̀gẹ́ fún Ṣáàkì nínú ilé Mufuty, gbogbo ìgbà tí Ṣáàkì ó ka orúnkún bọnú tí ó kájọ bíi tú èjì tí ó mọ hàn tú, àwọn Ọ̀kín ti wà nínú ayé, wọ́n ti ń lo ìsẹ̀mí, wọ́n ti ń lọ kábọ̀, wọ́n ti ń fowó lẹ̀ fún pé àfẹ́ ẹgbà ẹ fi jẹun. Ọ̀kín ìsẹ̀ni àrífín lọ́wọ́ Ṣáàkì. Àwọn ìpìlẹ̀ Ṣáàkì ò dáa ni, ẹranko ló bí àwọn ilé ìlọ́mọ. Tó lórí ibú bá ti wá parí ọ̀rọ̀ tán, àkáǹtì nọ́mbà wa tẹ̀lẹ́dàálà jẹ́ Polaris Bank àkúùsì sọ̀lá ọ̀ní látùbọ̀tán, àwọn ọmọ rẹ̀ ò ní jẹ́yàn. Ṣáàkì gbogbo tó jáde lára rẹ̀ ìbànújẹ́ ni ó dì fún ọlọ́jọ́ alẹ́. Toró lórí ibú ni ó fẹ́ ba ìlú Ìlọrin tiwa jẹ́ ni. Ó fẹ́ ṣe gbogbo ìgbìyànjú Sheikh Ahmad Al-Hadabi rọ̀dí Allah, ọlọ́ba wa ṣe kẹ́ṣẹ́gẹ́ fún Sheikh Ahmad Al-Hadabi. Àwọn tí wọ́n fara gbolẹ̀ fọ́lọ́run ní wọn lé ayé, wọn lu jìbìtì. Bàbá Kàmálì ò lu ẹnìkankan jìbìtì, wàláhì wọn lu yẹn jìbìtì. Wọ́n lò sẹ̀mí ayé wọn bọ́lọ́run ṣe rán wọn. Wọ́n sọ àwọn ọmọ ọlọ́mọ dèèyàn. Ẹ̀sìn kan ọmọ ọlọ́mọ ká tó wá wí ọmọ tẹ́sìn bí. Mélòó ni wọ́n pa àwọn ọmọ tó bí wọn lọ́mọ? Àwọn lórí ibú tí wọ́n wá láwọn pọn mi mọ̀ látara Sheikh Ahmad Al-Hadabi. Àwọn lórí ibú rẹ̀ o, kò sí ní tó bí Ṣáàkì nínú, kò sí ní tó bá nínú jẹ́. Bíi 9 àti 10 tí Ọ̀kín ń pe Mudiru Markaz nínú fídíò tó kì í ṣe kọjá. Kò sí ní tó ba ìbànújẹ́ tó kó bànújẹ́ bọ́mọ olórí ibú àkúùsì sọ́lá yìí bí wọ́n ṣe ń fi ẹnu pé Sheikh Adam Abdullahi Al-Alori, bàbá tó ju bàbá yín lọ, ẹgbà fọ́lọ́hun. Ìpìlẹ̀ tó ju ìpìlẹ̀ lọ, àwọn àrólé tó ju àrólé lọ. Ṣáàkì má jẹ́ ká yà ká pàṣẹ ń bomi wọn tá à ń gbójú ń bẹ̀ ń tá sọkọ ni ò sí lẹ́nu wa. Ní dẹ́rù òkìtì títa bọ̀bọ̀ tiwa kó padà sí lẹ́nu ẹ lọ pa àwọn ọmọ nìwá, ó ti kọjá àrù tiwa. Ṣàwárí lánàá, ìyẹn lánàá tí wọ́n ní Márìkàsí ń bá dàbí ajá, Márìkàsí wá fọ́n jáde, àdàbí àwa fọ́n jáde, wọ́n wá jọ ń búra wọn. Ó ti yàtọ̀ sí tòní. Àwa kan bẹ Márìkàsí àtẹ́tírà síwájú bàbá Sheikh Adam, àtẹ́tírà sọmọ kéwù wọn lọ́dọ̀. Aláàtẹ́tírà sádàbíyà àtẹ́sí sùmùrà àṣemọ̀ kóńdòrò. Ọlọ́run kàn dá wa kalẹ̀ nínú ayé ni. Tẹ́yìn kan bá wá lẹ̀ dìde pẹ́ẹ́ lójútì, àwa náà wá jẹ́ mọ̀ pọ́ ọmọ ọ̀sán ni wá. Aago káàbọ̀ tóòrùn mú gangan báyìí ni wọ́n bí wa. Aago káàbọ̀. Ọlọ́run bá dá ẹ mọ́ tìjú, àwa náà ò ní. Tẹ́ ẹ bá lásọ tán ọ̀rọ̀, Ọlọ́run fi kí àwa náà, àmọ́ àwa ò ní sọ tẹ́yìn ò bá tì sọ. Tí mo fi láìkì ọmọ Adébáre nìyẹn. Ẹ mú fídíò ẹyọ kan ṣoṣo wá, fídíò ẹyọ kan ṣoṣo pé ibi tí Emir Adébáre ọ̀kan lọ́mọ ti jálùyàn rèé, tí èsì pa wọn ni wọ́n kọ́kọ́ wá. Àmọ́ tẹ́ ẹ bá ti wá, ẹ wàá bàjú tẹ́ ẹ béèrè lọ. Ẹ bàjú tẹ́ ẹ béèrè lọ. Bẹ́ẹ̀ lè irú pátán yẹn, bẹ́ẹ̀ ni irú rẹ̀ lè mo gbẹ́sẹ̀ lé. Kí ni mo fẹ́ sọ̀rọ̀ fún? Mo níṣẹ́ mi lọ́wọ́. Àmọ́ bẹ́ẹ̀ bá ti tú sí mi lẹ́nu, máa tú jáde. Ìsọ̀rọ̀ ní gbèsè, ìsúnkún sí nìgbètè gangan. Báwọn Ṣáàkì bá ti mú wá, àwọ̀ wá wo ibi tí wọ́n mú lọ, àwa àyẹ̀ wò, àwa àbáyé analyse ẹ̀. Ẹ má forí Mufuty gbáyà. Bàbá Mufuty tí Ṣáàkì bá kì í ní 9-10, ó fẹ́ ṣàkóbá fún yín ni. Ọ̀rọ̀ ń bẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó bá alájà náà sì sọnù, tí ń ṣe ajá náà sì fáàfáà sọnù. Àfáà sọnù, wọn àfáà sí ni lọ́nà. Kakaki padà ń bẹ̀. Imoran ni ẹni tó dìde ńjọ́ ni tó jáde tó wá sọ̀rọ̀ fún bàbá wa Mufuty Diyar, Mufuty ọba ìlú Ìlọrin. Ṣéwù yẹn Mufuty ni mo gbé fún o. Àmọ́ ẹ jẹ́ ń gbé tọba Ìlọrin wá fún wọn. Ẹ jẹ́ ń gbé tìmẹ̀ mọ́rítàbà ọlọ́lá wa ọba Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀. Àbùkù gbọ́dọ̀ kan ọba Ìlọrin, àwa dúró tán. Alábùkù gbọ́dọ̀ kan ọba Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀. Ọlọ́mọjà wu ọlá ọba Ìlọrin lọ́wọ́ ọba ìlú bòmíì.
ẹ dákun ẹ ṣe ṣéwù fọba ìlú Ìlọrin wa ṣéwù Allahu yasmuka minan nas. Ọlọ́run jẹ́ mi ọba Ìlọrin ogun àláfíà tó nara já Ọlọ́run bá wa ṣe fọba wa ìlú Ìlọrin. Gbogbo ẹni tó bá gbọ́ tẹ́ ń jẹ́ agbẹnusọ fọba wa fún bàbá wa Mufuty Diyar ìlú Ìlọrin, ẹ jáde ẹ dissociate Sheikh pé ń sọ ti ẹni tá a bá ìró lọ́kàn àbá fọpọlọ gbé pé gbogbo tí Sheikh fẹ́ bẹ̀rẹ̀ yìí Mufuty ló rán o. Kakaki fi síbẹ̀ mọ́ ti lọ bẹ̀ Mufuty ò ní ràn, kò í ṣe ẹni ìyà ẹni tí sẹ́ mú dàrú, ẹni tó yẹ pé tí ò bá ti rówó jẹun mọ́ ní máa kọ́ sí controversy lórí online, ẹni tó jẹ́ pé ó sáré bàbá olówó bàbá òfò gbówó fún ó sáré Sekiru Shitu. Ẹ dákun ẹ dúró ìgbà tí Saheed Shitu ń jáde fatafata ń gbà yẹn, ìṣẹ́jú kan ẹ ti rí lórí online, ìṣẹ́jú méjì ẹ ti rí lórí online, ó wá rí i pé gbogbo wọn jọ plan pé ẹja yẹ̀yẹ́ bàbá Mufuty ni Saheed Shitu náà fi dìde ńgbà náà pé màmá wòye ká má sọ̀rọ̀ Mufuty má dá sí o. Mufuty tètè rán yẹn jáde, ẹ má jẹ́ olórí ibú ó dá sọ̀rọ̀ mi ní a fi tètè dissociate. Ẹni tó jáde ńjọ́ náà ni Ramani, ẹ̀yin ìjọ alẹ́ Ramani lọ́kùnrin àti lóbìnrin, ẹ má jẹ́ wọn fi bàbá Mufuty ṣẹlẹ́yà. Tákù sì sọ lábá lọ kọlu Mumini tó kọlu Sheikh Mumini Okin, ó fẹ́ fi Mufuty ṣẹlẹ́yà ni nítorí kálukú ṣe tí lè fi jóná. Ẹ wàá gbọ́ ṣé wàá gbọ́ pé wọ́n bú mi kò dùn mí, ẹni tó sojú rẹ̀ ó rẹ́rìn o. Àbí ká ní kí Mufuty ó máa sọ tiẹ̀, kí Abdul Mumini ó máa sọ tiẹ̀, Okin ẹnìkan ra búkú ìjura wọn lọ o. Kí ló wí ni Yorùbá máa béèrè, wọn yìí pé kí ló lọ́wí o. Sheikh ti ń fi orúkọ Mufuty béèrè pé kí ló kí fẹ́ wí, tọ́kìn bá sì fi sọ̀rọ̀ lálà olù bèlà ìlẹ̀zílà ìlàwà kùtùkù akutuku òwú. Irú wa igan ò gbọ́dọ̀ sọ̀rọ̀. Ànítájà náà sì sọnù bá fi lè sọ̀rọ̀ tí ń já náà sì fàáfàá sọnù lánàá tó wá lóhun ò ṣètà fàá sọnù mọ́ pé káfàá sọnù ó kó ìsọnù rẹ̀ síwájú kó má fi tiẹ̀ bá ti tòun jẹ́. Sheikh fẹ́ tanná wọ́rọ̀ fún Mufuty ìlú Ìlọrin o. Ẹ̀yin àdàbíyà ẹ̀rí iná ojú yín ò fọ́, ẹ̀sìn mi ò sí, ẹ kó sì dànù, ẹ kó sì ẹ kó burúkú dànù. Ẹ̀yin àdàbíyà ẹ dissociate ara yín lọ́dọ̀ àwọn àkúsì Sọlá Polaris Bank oníjìbìtì tí ń dà wá láàmú, tí ń da orí íńtánẹ́ẹ̀tì láàmú, tí òjò kọ bàbá yín ó níyì mọ́. Àlìfúlání ẹ dissociate ara yín kú òun bẹ̀. Ọmọ àlè gbogbo yín wá gbẹ́nu tìbítì ọ̀gẹ̀dẹ̀ ẹ̀ ń wò, ajẹ́pẹ̀yìn lẹ rán wọn. Khalifa Dàbíyà ti sọ̀rọ̀ alájí àgbà, wọ́n ní káwọn Sheikh àmọ́ àwọn náà fọwọ́ ra wọn lórí ni. Àfa yára ẹ̀ ń fọwọ́ ra wọn lórí, ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé ẹ ti yọ orúkọ wọn, orúkọ ìpìlẹ̀ yín, orúkọ tí bàbá Kamaldeen fara jìyà sí, ẹ jẹ́ mọ̀ pé ẹ ti gbà lọ́wọ́ wọn. Ó tàn á wàá béèrè bàbá tó bí wọn, á mójú orí bàbá òfò tó bí Àlìfúlání, ẹ jẹ́ àmọ́ bàbá òfò tó bí Sheikh. Àwọn bàbá tí ò ní forí mọ́sùká, bàbá orí burúkú ti ń pariwo Sheikh Ahmadu Sheikh àmọ́ nílùú Ìlọrin àmọ́ kò sí nínú tírà Sheikh Kamaldeen, àgbọ̀rí lẹ́nu bàbá wa Sheikh Ádámọ̀ kí wọ́n tó kù. Àwọn náà sàfẹ́ mútàn yọ ni tó lórí bú ọba wa sọ̀rọ̀ yóò ní wọ́n bí òun dájú bàbá Bàrígà lọ, ẹranko tá àmójú orí bàbá rẹ̀ Sheikh ibo ní ẹ̀sìn bàbá tó bí ọlọ́mọ sí. Ẹ̀yin àfòmọ́tẹ́ légbò, ẹ̀yin olórí bú ọmọ tẹ́ lálẹ́ wù, tẹ́ wá ní Ìlọrin ò ní sinmi, tẹ́lẹ̀ ní fi Ìlọrin láyà balẹ̀, tẹ́ láwọn olóyè ọba ìlú Ìlọrin ò ní sinmi, tẹ́ lólórí burúkú ọmọ ìrankíran Saheed Shitu tó bú ọba ìlú Ìlọrin, tẹ́ lóun lẹ fẹ́ sun ẹ̀wọ̀n fún, tẹ́ wá ń sáré káàkiri, tẹ́ ń lọ tẹ́ ń bọ̀. Àlérè tẹ́ sanjọ́ náà ni pé kẹ́ mú Sheikh Shitu lọ sọ́dọ̀ Mufuty ìlú Ìlọrin, kọkàn lọ́mọ jáde lóníjọ́ kejì, ọ̀kan lọ́mọ tó lóyún ọ̀rọ̀, ẹbí bàbá Mufuty léèrè, wọ́n dọ̀kan lọ́mọ mọ̀, wọ́n mọ ibi táwọn jọ ṣe sí. Ẹ dàgbùsẹ̀ ẹ fẹ́ fi alábàáṣe àti nílé àti lójú ọ̀nà àti níbi wáàsí ṣé ẹ máa fi wó lórí burúkú àkúsì Sọlá Sheikh tó sọ pé alájọṣe wa àáfàá mi tí ń kí Mufuty mẹ́sàn-án mẹ́wàá ní tí máa jókòó sójú kan lábẹ́ staircase tí ń hàn tú lọ́wọ́ àfiwé àwọn tí ń bá Mufuty rìn ká tí wọ́n jọ ń wọ àwọn wọléwọ̀de ibi tí
àfọ́ Ọ̀kín bá wọ̀ nínú ilé mufti wọn bí yálàyà sáàkì dáa kó wọ bẹ́ẹ̀ alákìísà mọ́wọn ara rẹ̀ para nígbè sáàkì ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọwọ́ rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọwọ́ rẹ̀ ẹ fi Ìlọrin láyà balẹ̀ ẹ̀yin àdàbíyà ẹ fi Ìlọrin láyà balẹ̀ ẹ̀yin àdàbíyà ẹ ń kó àyà Ìlọrin sókè àwọn ọmọ yín ní gbógun ti ilé álímì tẹ́lẹ̀ ní tó fẹ́ sọ ilé álímì di yẹpẹrẹ àwọn torí rẹ̀ sún ẹ̀wọ̀n ẹ jẹ́ àmọ́ nǹkan tá à ń ṣe o Masha Allah.